ọkọ̀ òfurufú iléeṣẹ́ ọmọ ogun já lulẹ̀ láàrin àdúgbò. Èèyàn mẹ́rìndínláàádọ́ta jáde láyé o. Wọ́n ní kò mọ̀ dín ní èèyàn mẹ́rìndínláàádọ́ta tó ti kílé ayé yìí pódìgbà ó ṣe lẹ́yìn tí bàálù iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Sudan tó mọ̀ já lulẹ̀ láàrin àdúgbò kan ní Omdurman. Èèyàn mẹ́wàá míì ó mọ̀ ló mọ̀ tó farapa yánnayànna lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní kò mọ̀ pẹ́ sí àsìkò tí bàálù ọ̀hún tó mọ̀ gbéra ní ibùdó àwọn ológun Sedna. Wọ́n ní kó tó já lulẹ̀ lálẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday, bó tilẹ̀ jẹ́ pé kò sí ẹni tó tí ì lè sọ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Àmọ́ àwọn kan nílé iṣẹ́ ológun orílẹ̀-èdè ọ̀hún wọ́n máa sọ wípé ó mà ṣeé ṣe kó jẹ́ pé ọ̀kan lára àwọn irinṣẹ́ ọkọ̀ náà òun ló kọsẹ̀ o. Bàálù yìí ó mà ló mà já lulẹ̀ lẹ́yìn ọjọ́ kan ṣoṣo tí ọmọ ogun Rapid Support Force tó ń kojú ìjà sí iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ náà ó sọ wípé òun já bàálù kan bọ̀ sí South Sudan. Ìjà tó ń wáyé láàrin iléeṣẹ́ ọmọ ogun Sudan àti RSF wọ́n ló ti ṣe àkóbá ńlá o fún ọ̀pọ̀ èèyàn lórílẹ̀‐èdè náà. Lára àwọn agbègbè tí ìjà náà ti milẹ̀ tìtì jùlọ òun ni Khartoum àti Omdurman. Ẹgbẹẹgbẹ̀rún èèyàn òun ló ti pàdánù ẹ̀mí wọn níbẹ̀. Iléeṣẹ́ ètò ìlera ó mà sọ pé àwọn ti kó àwọn èèyàn tí ọmọdé wà nínú wọn lọ sí ilé ìwòsàn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà ó mà tún mú kí iná mọ̀nàmọ́ná kó kọsẹ̀ o láwọn agbègbè tó súnmọ́ ibi tó ti ṣẹlẹ̀. Ogun abẹ́lé ó mà ń lọ lọ́wọ́ ní Sudan láti inú oṣù kẹrin ọdún 2023 lẹ́yìn tí ẹgbẹ́gun RSF àti àwọn ọmọ ogun tí wọ́n bẹ̀rẹ̀ sí ní du agbára mọ́ ara wọn lọ́wọ́ o. Lọ́wọ́ yìí orílẹ̀-èdè náà ó ti pín sí méjì. Iléeṣẹ́ ọmọ ogun òun ló ṣàkóso ìhà àríwá nígbàtí ẹgbẹ́gun RSF tó ń ṣàkóso agbègbè tó pọ̀jù ní Darfur. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa ṣẹ́gun mọ́ńbẹ́ o kó sì máa pààlọ́ àtàbí àti ìmá. Àdúrà gba Olúwa tóyìn òun ló ń kàròyìn sí létí o láti kan ní Ẹ̀yà Yorùbá World TV. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ sì máa kọ́mẹ̀ntì, kẹ́tùn bá wa subscribe sórí YouTube channel wa o pẹ̀lú Ẹ̀yà Yorùbá World TV náà ni. Kẹ́ wọ́n bá tẹ notification bell láti máa mọ àwọn ètò alọ́kòójọ̀kan tó bá ń gorí ìkànnì yìí. A kú àtàárọ̀, a kú iṣẹ́ tòní. Elédùà yóò dé gbìyànjú èmi àti yín ládé o. Ẹ ṣé o.